Ní orúkọ Olúwa Ọlọ́run alààyè ni mo kí ń káàbọ̀ sínú oṣù August. Mo fẹ́ bèèrè, ìhà wo lo máa ń kọ sí tí wọ́n bá bá ẹ wí? Téèyàn kan bá fi hàn ẹ́ pé nǹkan tó ń ṣe kò dáa, ṣé inú máa ń bí ẹ ni? Àbí o máa ń gba ìmọ̀ràn tí irú ẹni bẹ́ẹ̀ tó ń fi fún ọ? Ẹ gbọ́ nǹkan tí ìwé òwe orí 15 ẹsẹ̀ 22 tó sọ. Ó ní ẹni tó bá kọ ìbáwí kẹ́gàn ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ìbáwí yóò ní ìmọ̀ sí i. Ìbáwí yìí ó lè jẹ́ ọ̀nà tí Ọlọ́run fi fẹ́ yọ ẹ́ kúrò nínú ewu nínú oṣù yìí. Tí o bá kẹ́gàn rẹ̀, o ṣí ara rẹ sí àwọn ewu ńlá, pàápàá jùlọ nínú oṣù yìí. Máa ṣọ́ra kó dẹ̀ máa fetí sílẹ̀ nígbà tí Ọlọ́run yóò máa bá ọ sọ̀rọ̀, pàápàá jùlọ láti ẹnu àwọn tó rò pé wọ́n tó ẹ. Ọlọ́run lè ránṣẹ́ sí ẹ, Ọlọ́run lè máa bá ẹ sọ̀rọ̀. Fetí sílẹ̀, pàápàá jùlọ nígbà tí ọ̀rọ̀ yẹn tó bá bá ẹ wí. Ìwé òwe orí 15 ẹsẹ̀ 29 ó sọ pé ẹni tó bá fetí sí ìbáwí tí ń fúnni ní ìyè yóò wà ní àpéjọ àwọn ọlọ́gbọ́n. Ǹjẹ́ o fẹ́ wà ní àpéjọ àwọn ọlọ́gbọ́n nínú oṣù yìí? Níwọ̀n ìgbà tó bá ń fetí sílẹ̀ sí ìbáwí tọ́lọ́run rán sí ọ, wàá wà ní àpéjọpọ̀ àwọn ọlọ́gbọ́n. Nípa bẹ́ẹ̀, Ọlọ́run á bùkún ẹ o. Ọlọ́run á dẹ̀ ṣe ohun àrà ní ìgbésí ayé ẹ. Máa lọ nípa àlàáfíà ní orúkọ Kristi. Àmín.